alhamdulillah rabbil alamin sallallahu alayhi wa sallam siratal mustaqim sallallahu alayhi wa sallam. Mo dúpẹ́ pé mo jẹ́ ọmọ lẹ́yìn Ànábì. Èmi ò mọ̀ tiẹ̀ o. Tó bá já sí pé wọ́n náà dúpẹ́ wí bí mo ṣe wí. Èmi dúpẹ́ pé mo jẹ́ ọmọ lẹ́yìn Ànábì. Wọ́n kọ́ alhamdulillah. Ànábì ní inna likulli dini khuliqan. Ànábì ní gbogbo ìjọ gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan ló ní wà tiẹ̀. Wa khuliqul Islam. Àmọ́ ẹ̀sìn àmọ́ ìwà tẹ́ máa bá lára ọmọ ẹ̀sìn mi ọmọ lẹ́yìn mi tí ń jẹ́ Islam ọmọ lẹ́yìn mi Ànábì wa Muhammad nínú ẹ̀sìn Islam ìwà tẹ́ máa bá lọ́wọ́ rẹ̀ àkọ́kọ́ ni al-hayya ó gbọ́dọ̀ ní ìtìjú. Sori bẹ́yìn látara ìtìjú ni kéèyàn kọ́ rẹ̀ ẹnu ẹ̀ níjànú látara ìtìjú ni kéèyàn ní ìtẹríba fọ́kọ èèyàn nulẹ̀. Obìnrin tó bá ní ibi tí ìtìjú parí sí jù ní ọ̀rẹ́ ẹnu. Tó o bá ní ìtìjú mo tuntun sọ tó bá ní tìjú ìwọ ìyàwó lé òní la ọkọ mọ́kọ rẹ nulẹ̀ ò ní tìjú ni. Yes bó tilẹ̀ ń kó kéré tó kó má ní owó lọ́wọ́ kó má ní ọlá lọ́wọ́ kó má ní ọlá tó ẹ kó má dá tó ẹ baálé ilé rẹ ní òní rẹ́tà ti la ọkọ ọmọ lórí ìwọ tó bá ń ṣe lọ rí wẹ̀bọ̀lẹ̀ lẹ́nìí. Kódà ìwọ sisi tó wà lọ́nà tó ní ẹ àfẹ́sọ́nà mi lélẹ́yìí boyfriend ò ní right àti la ọkọ ọmọ lé lórí. Lára tá à ń pè ní tìjú nù torí pé ìhun tá à ń pè ní ẹni tá a lè pè lẹ́ni tó ní ìtìjú òun lẹ́ni tó ní àpọ́nlé èèyàn lára ọ̀rọ̀ ya. Bẹ́ẹ̀ náà ni ìwọ bá lélẹ́ náà tó o bá ní ìtìjú ni tó o ní ìtìjú ni wàá ṣe ohun tó lẹ́tọ̀ọ́ tó yẹ kó ṣe lórí ìdílé rẹ. Lọ wá fún ẹni tó bá lẹ́tọ̀ọ́ tó yẹ kó ṣe lọ wá fún ẹjọ́ ti lọ. Ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀gá Ànábì wa Muhammad siratal mustaqim sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad Ànábì ní wá gbọ́ dáadáa o. Ànábì ní inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum walakin yanzuru ila qulubikum wa a'malikum. Ànábì wa Muhammad ló wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ya ògbọ́n tá Ànábì wí. Ànábì ìkẹ́ Ọlọ́run àtọ́lọ́ Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad àmín. Mi ìrìn ẹjẹ pé kò bá ń ṣàmì fànàbí tẹ́lẹ̀ ṣì bí wà tànàbí ń jà ló ṣe lè ṣàmì. Mo dá ọkà nàbì létí rẹ ò lè pariwo sallallahu alaihi wasallam. Ó mẹ́ńtà ń pè lánàbì ni Ànábì Muhammadu Rasulullah èèyàn bọ́ ẹ̀ sallallahu alaihi wasallam siratal mustaqim sallallahu alaihi wasallam. Ànábì ní inna Allaha dájúdájú ọba tó dé mi àtiwọ́ tó ń gbọ́ mi. La yanzur ila suwarikum Ọlọ́run bò ní ìwọ̀n kò fáìn kò sí tó kọ́lọ́ pẹ̀lú kò fáìn. Ẹwẹ̀ kọ́ Ànábì ò ní ká má múra o Ànábì ò ní ká má ṣoge o Ànábì ò ní ká má look good Ànábì ò ní kí ẹwà ara wa má jáde o gbọ́ ẹ̀kọ́ yẹn dáadáa o. Ànábì wa Muhammad ní inna Allaha dájúdájú ọba àlékọ́lá tó dé mi àti ẹ tó ń gbọ́ mi la yanzuru Ọlọ́run bò ní wòye lọ ìlà suwarikum ní pé àwòrán ẹni da ọmọ ènìyàn ló da tó yìí ọmọ ènìyàn ló rẹwà yìí ó ga ó kúrú ó sì gbọlẹ̀ Ọlọ́run parí iṣẹ́ sí ẹ lára lọ́kùnrin Ọlọ́run parí iṣẹ́ sí ẹ lára lóbìnrin ọmọ mi rèé ẹ wo bó ṣe kò sí ohun tó kọ́ lọ́n pẹ̀lú gbogbo wọn àwọn yẹn o. wá amwalikum tàbí pé olówó ni lágbájá yìí òun ló lówó àdúgbò òun ló lówó inú ẹbí wa tàbí pé olówó kan lówó o bá lówó lọ́wọ́ fúnra ara rẹ̀ o ní fúnra ara rẹ̀ kò sí ohun tó kọ́ lọ́n pẹ̀lú Ọlọ́run ò ní ìwò bẹ̀rù. Orí bẹ́ẹ̀ yẹn ẹ̀kọ́ ojú ti rẹ̀ ẹ̀kọ́ mi rẹ̀ yẹn ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni pé al-hayya o gbọ́dọ̀ ní tìjú lọ ṣiṣẹ́ tọ̀ yẹn. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ òun ní pé suwarikum Ọlọ́run bò ní ìwọ̀n pò dáa wá amwalikum tàbí olówó lọ́wọ́ o bá lówó lọ́wọ́ kò fi túnra ṣe o bá lówó lọ́wọ́ kò máa rún pa kò sí ohun tó kọ́ lọ́wọ́ o. wá wò walakin Ànábì wa Muhammad sọ bẹ́ẹ̀ o walakin ṣùgbọ́n o yanzur ìhun tọ́lọ́run bó pàṣẹ fáwọn màlẹ́kà pé kọ́ máa lọ wò tó wọn lọ́wọ́ àtàwọn màlẹ́kà rẹ̀ yóò máa wò lára ọmọ ènìyàn ila qulubikum òun náà ní ọkàn. Orí báwọn ṣorí báwọn òun náà ní kí la pé ọkàn alikọlib ọkàn ní kálukú lọ́lọ́run máa òun ló ìfàtẹ́ pé tí wọ́n bá rí téèyàn kan wùwà kan tó mú jẹgbé must you copy the person must you photocopy the person ṣé ọ̀ràn yẹn ní fún ẹ kó photocopy ẹnìyẹn ni
òun lè já sí pé lágbájá yìí gbé ọjà yìí kalẹ̀ ó ti ń ta jẹ́ kí èmi náà tẹ̀lé lọ́ba ta òun là kó borí ibú tó wọlé fẹ́ lómi. Lágbájá yìí ata ló ń ta ata tó ń ta òun rọwọ́ mú da jẹ́ kí èmi náà lọ bẹ̀rẹ̀ ata òun lórí ibú tẹ́lómi ti gbé. ìrìn àjò ayé tiẹ̀ pẹ̀lú ìwà àtòyè àtọgbọ́n tọ́lọ́run fún ẹ kó wá máa bí Ọlọ́run lé lórí láti ṣàtúnṣe tí ò bá dábẹ̀ ló dáa. orí bẹ́ẹ̀ wà dísì yẹn dáadáa inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum Ọlọ́run bò níwọ̀n pò fáyìn àbáwòrán rẹ̀ dáa àbò onówó lọ́wọ́ kò sí ń tọ́kọ lọ́run walakin ṣùgbọ́n ìhun tọ́lọ́run bá àlékọ́ ló lọ wò ní yanzuru ila qulubikum ìhun tọ́lọ́run bó kọ́kọ́ lọ wò ní pé bó lọkàn yín síra yín àníyàn wo ni ìwọ ìyàwó ní sọ́kọ rẹ nulẹ̀ àníyàn wo ni ìwọ ọkọ ní síyàwó rẹ nulẹ̀ ẹni àníyàn wo ni ìwọ mọ̀rídí lọ́kùnrin mọ̀rídá lóbìnrin lẹ ní sí ṣéwù yín àníyàn wo ni ṣéwù yín ní sí ìwọ mọ̀rídí lọ́kùn àti mọ̀rídá lóbìnrin ntọ́lọ́hún lọ wò nu àníyàn wo ní ń bẹ láàrin òbí sọmọ ọmọ sóbì ntọ́lọ́hún lọ wò ni àníyàn wo ló fi ń ṣe ẹ̀sìn tó ní o tẹ́wọ́ gbà nínú Islam ntọ́lọ́hún wò nu àníyàn wo ló fi ń bá àwọn ẹni Ọlọ́hun ọba ṣe pẹ̀lú Ọlọ́hun ntọ́lọ́hún lọ wò nu àníyàn kan ló bí ọkàn rẹ kí ló di sọ́kàn kí ló ń bẹ ń gbàyà rẹ ẹni tó ṣe ẹ̀ṣọ́ dáríjì ẹni tó ṣe ẹ̀ṣọ́ dáríjì Ọlọ́hun lọ wò kí ló dé tó di ọmọ làkejì ẹ sínú tó ń ba rẹ́rìn lójúmọmọ tó dẹ̀ ń ba tiẹ̀ jẹ́ lóru Ọlọ́hun lọ wò kí ló dé tó ń lo ògo ológo fún ẹni tí ò ní ògo láti lè jẹ́ kọ́ ọmọ tiẹ̀ lógo wá ń gbògo ọmọ lọ́mọ fún ọmọ tiẹ̀ Ọlọ́hun wò kí ló dé tó ń fi ìkan kẹ́kan ó wá ní kọ́ ọmọ lọ́mọ máa ṣerú fún ọmọ tiẹ̀ nítorí kọ́ ọmọ tiẹ̀ lè rí léèwé lọ ni kó lè jẹ́yàn láyé ni ló fi ṣe Ọlọ́hun lọ wò kò ló bí ọkàn nìyẹn o orí bẹ́ẹ̀ ọkàn tá a sì ń sọ yìí àwọn olóyè ọlọ́gbọ́n ní mímọ́ ọkùnrin sí mẹ́ta awalan alikọ́líbù sẹ́lẹ̀m alikọ́líbù lè mọ̀ríd wà alikọ́líbù lè mọ̀yìt ọkàn àkọ́kọ́ lọkàn tó ní àlàáfíà alikọ́líbù sẹ́lẹ̀m ọkàn tó da tó ní àlàáfíà ẹlẹ́ẹ̀kejì ọkàn lè mọ̀ríd ọkàn tó ń ṣàárẹ̀ fèníkú fọ̀ládìde fèníkú nìyẹn ẹlẹ́ẹ̀kẹta lọkàn tó ti kú ọkàn tó ti kú ni ò ní gbọ́ wá sí kí láàfọ́ lánàbí yìí ń wí gan kí ló ń wí ògbélé tó wí kí nìkan kò lè gbọ́ wá sí bẹ́ẹ̀ wí fún ẹ ṣe kìlọ̀ fún kò lè gbọ́ tó ń pẹ́ títò yẹ kó fi gbọ́ ọ̀ràn ọlọ́run bá ti kankan mọ́. àmọ́ ọkàn tó ń ṣàárẹ̀ tó bá ní kọ̀lọ̀fín lórí ẹ̀mí rẹ̀ tẹ́lẹ̀ tó bá gbọ́ wá sí tàbó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tàbó ọlọ́run fọwọ́ tọ́ ẹ̀mí rẹ̀ yóò tún yí padà yóò lọ ṣàtúnṣe yóò lọ tọrọ àforíjì tó bá tún yá ẹ̀mí burúkú yẹn á tún gbé wọ̀ tó bá tún yá ẹ̀mí burúkú yẹn á tún jáde irú ọkàn tí ń ṣàrẹ̀fẹ̀ ní kúfọ̀ ládìde nìyẹn èwo ló bìlọ́ọ̀gì síbẹ̀ bí mo ṣe ń sọ yẹn náà ẹ̀rí ọkàn tí ń jẹ́ oníkálùkù yín àníyàn wo lo ní pẹ̀lú ìjọ tó lọ ṣo fẹ́ lọ fúngbà díẹ̀ kókó ń bẹ ni ṣo fẹ́ sin Ọlọ́run fúngbà díẹ̀ kókó ń bẹ ni ṣo fẹ́ kírun fúngbà díẹ̀ kókó ń bẹ ni ṣo fẹ́ ṣe Islam fúngbà díẹ̀ kókó ń bẹ ni àníyàn wo gangan ló ní torí àdìsọ́kàn yẹn gangan lọ́nà fẹ́ wò àmọ́ kọ́lẹ́bù sẹ́lẹ̀m ọkàn tó lálàáfíà nù kò sí rogun wàhálà àdánwò fìtínà tẹ́lẹ̀ nǹkan kọlù ìgbàgbọ́ rẹ̀ ò ní mí ìyẹn ni yẹ ayọ́ an-nafsul mutma'inna ìyẹn lọ́kàn ìfọkànbalẹ̀ ìrìjì ọlọ́run àná yẹ wọlé radiyatan maridiyatan ẹ wọlé pẹ̀lú yọnu èmi ọlọ́run àti ohun tẹ́yìn náà yọnu sí lógorí tọ́lọ́run jẹ́ fún yín ọlọ́run àfi wọ́n sínú àlùjánnà. walakin yanzuru ila qulubikum ń tọ́lọ́run bá lè kọ́ ló lọ wò ní ọkàn yín wa a'malikum àti iṣẹ́ ọwọ́ yín iṣẹ́ ọwọ́ yín yẹn sì pé ìwà orí báwọn ó túmọ̀ sí pé ẹ̀sìn Islam yìí sìn tó o bá fẹ́ náṣe yọrí lórí rẹ̀ gbogbo ohun tó ń jẹ́ ìtìjú láyé àtọkùnrin ní àtọbìnrin ní lọ ní ìtìjú wá lọ mọ gbogbo nǹkan tó rọ kiri kálábẹ́ ìtìjú kó lọ ṣiṣẹ́ lé lórí ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́ náṣe yọrí nínú Islam ohun tó wà bẹ́ẹ̀ ni pé bó tilẹ̀ ń kó o dùn rẹ̀ wà tó bó tilẹ̀ ń kó o da tó bó tilẹ̀ ń tọ́lọ́n bá ṣe ṣẹ̀dá rẹ̀ bó bá ṣe rí tó jẹ́ kí ọkàn rẹ̀ da sọmọlàkejì ẹ̀ lọ tún ọkàn rẹ̀ ṣe láàrin ọ̀rẹ́ rẹ̀ láàrin àwọn òbí rẹ̀ láàrin àfa rẹ̀ láàrin ẹni tó tó ẹ ẹni tí ò tó ẹ ẹni tó jùlọ jẹ́ kí ọkàn ẹ mọ́ sí gbogbo ayé gbàgbé pé yẹn ò ń ṣeré ọ́n fi ibi sún ẹ ọlọ́run ló lè ṣèdájọ́ àárín ìwọ jẹ́ kí ọkàn tiẹ̀ mọ́ wá àmàlẹ́ kòkó wá jẹ́ kí ṣe ọwọ́ rẹ̀ da ẹ wo ṣe ọwọ́ àbílà àbí ẹ wò ìpè tọ́lọ̀ ń bọ̀ àbílà àbí
nígbà tó kọjá tó ń tábà lákàyà Muhammad ọlọ́run ṣe pé fún pé ta bá ti yáda abila abi wataba ẹ̀wẹ̀ pé ìpínlẹ̀ dẹ̀ ṣe ń jẹ́ abila abi gbogbo ọjọ́ Monday nìkan làbílà abi máa ń rí yọnu ọlọ́run láti Tuesday títí di Sunday báyìí ìyà ló fi ń jẹnu náà àtà títí dórí èní abila abi ṣe ń jẹ́ ìyà yẹn lọ òbí inú ọlọ́run ó túmọ̀ sí pé gbogbo tó o bá fẹ́ kan ìbínú ọlọ́run lọ yẹ ẹsẹ̀ ọwọ́ rẹ wò ìwà wo ló ń wù tí ò dáa lọ rí wẹ́ẹ̀ bọ́lẹ̀ tó bá ti ṣe ogbélé yìí yóò lànà ìdùnnú fún ẹ má gbàgbé o má wọ̀ pa pẹ̀lú wà ọwọ́ mi pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi aṣọ́lọ́ lè foríjì bá a iná ńlá àga fún ọ̀gá yìí lọ́lọ́run dáadáa ìjọba tó rí ìyànba láforíjì yóò foríjì ẹ torí nípa níbi wa Muhammad jó yé wa kullu bani Adama khata'una wa khayrul khata'ina tawwabuna anabi jẹ́ kó yé wa gbogbo ọmọ ẹ̀dá Ádámù pátá tí ẹ̀rí yẹn olùṣiṣẹ́ ní gbogbo wa lórí ilẹ̀ a lè pé ntọ́lọ́ náà fi ń jọ́nà lé wa lórí nìyẹn wa khayrul khata'ina ń tó fi wá lórí jọ fún gbogbo olùṣiṣẹ́ láyé àtàwàbúnà ní kó túbá ìdí nìyẹn ló fi jásí pé lójúmọ́ kan gbogbo ọmọ mùsùlùmí gbọdọ̀ máa ṣàṣẹ́gẹ̀ fún láì 100 sọ̀látùl fàtì 100 fún àwọn onítìjàníyà àwọn onítọ̀ríkọ̀ ìwọ tó bá wá kí n ṣe onítọ̀ríkọ̀ tó bá gbọ́ wá sí o lè máa Allahumma salli ala Muhammad wa sallim 100 la ilaha illallah 100 asẹ́fúnlẹ̀ 100 yẹn òun ni yóò máa pa gbogbo àṣìṣe rẹ̀ Allahumma salli ala Muhammad wa sallim àbí sọ̀látùl fàtì lọ́dọ̀ àwọn onítọ̀ríkọ̀ yẹn òun ni yóò máa ṣàlékún oore rẹ̀ la ilaha illallah ni yóò máa fọ ẹ̀mí rẹ̀ mọ́ orí bẹ́ẹ̀ láàárọ̀ orí bẹ́ẹ̀ lọ́la orí bẹ́ẹ̀ lọ́tùnla títí lójoojúmọ́ tó fi kó báwo lẹ́mí rẹ̀ ò ṣe ní mọ́ èyí tó wáyé kẹ́lómi jókòó tí lè lọ́rùn ẹlòmíì ọ̀tọ̀ ihun tí òótọ́ ló ń wá kiri ó wá nígbèsí ayé rẹ̀ ogun já ẹ̀ wàhálà wọnú ayé rẹ̀ òṣìṣẹ́ òun àkójọ báwo ló ṣe fẹ́ ni eléyìí jẹ́ díẹ̀ fún wa nínú ìṣítí ọjọ́ ti lọ so ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ lórí àárín yẹn wá sí yìí tún lọ gbélé náà lágbọ̀ tún gbọ́ dáadáa gbọ́ lágbọ̀ tún gbọ́ dáadáa má gbọ́ lágbọ̀ dànù lọ stọ ẹjọ́ síbì kan máa gbọ́ dáadáa kó lè mọ ibi tó ń fi sí ohun tó dẹ̀ dájú ni pé tó bá ṣe ń gbọ́ tí ó mú lò ọ̀tọ̀ ni kò gbọ́ ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ni kò tún mú nǹkan lò ọ̀tọ̀ nìyẹn kò jọra wọn tó bá wàá mú lò yóò ṣe é láǹfààní o tó bá ti wá ṣe é láǹfààní ìwọ náà máa jèrè ọlọ́run bọ̀nu ọlọ́run ó dùn ó tì mí àti ẹ̀ kò ní dà wá láàmú ọlọ́run bẹ́ẹ̀ káwọn ènìyàn ọlọ́run ibi tá dùn ó sí lálẹ́ ìlélẹ́yìí nínú wáàsí èyí tó bá gbọ́n bẹ́ẹ̀ mo máa ń tẹnu wọn tí ò bá ti yí ẹ tàbó ò gbọ́ yé nínú tá a bá wí bẹ́ẹ̀ tàbí gbà tó ń gbọ́ lọ́wọ́ àwọn béèrè kan wá sínú orí rẹ̀ béèrè ohun tí ò bá ti yí ẹ lórí rẹ̀ béèrè á tan ìmọ́lẹ̀ sí fún ẹ ihun tó dájú tá a fi mọ ẹni tí ọlọ́run ń bẹ lára rẹ̀ àtẹni tó rí ẹ̀sìn ṣe òun lẹni tó bá sọ̀rọ̀ tó sì rí béèrè látara ọ̀rọ̀ tó bá sọ ìwọ náà jókòó ronú lórí wáṣẹ kò bẹ̀rẹ̀ ohun tí ò bá yí ẹ látẹnu sí lọ títí di alẹ́ ọjọ́ kejì ìbéèrè tó ti ṣílẹ̀ báyìí sọlọ́run yọ́nú sí mi àti ẹ o ìbànújẹ́ ò ní kàn wá a máa lọrí a máa bọrí ìdùnnú ó ṣẹlẹ̀ sínú ayé mi àti ẹ̀dọ́jọ́ alẹ́ a lè fojú sunkún àwọn ọmọ wa ọlọ́wàlà haúlà quwwata illa billahi al-azim rọ́jà nùrìlà ni wàá kún fàyẹ kúnnú bú lálà radiyallahu ta'ala ni ayọ̀ ní tèmi àti ẹ má ṣe iyèméjì ọ̀rọ̀ wa ti dayọ̀ bú lálà.